Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí ṣàlàáfíà ní gbogbo ilé wà. Oòduà nation ní ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe é. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ ńlá leléyìí o. Eléyìí tí mo tún gbé wá fún yín, eléyìí ó gbẹnu tán, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ Yorùbá, wọ́n á ní ó gbẹnu tán. Eléyìí ó lékè ńkà. Bàbá Ọbásanjọ́ o àti ọba Rashidi Ladoja wọ́n ti parí ìjà tó wà láàárín àwọn méjèèjì. Ìjà ti parí báyìí o. Àwọn kan máa wò pé ṣé ìjà wà láàárín wọn tẹ́lẹ̀ ni. Fún àǹfààní àwọn tí wọn ò mọ bó ṣe ń lọ, ìjà ti wà láàárín bàbá Ọbásanjọ́ àti ọba Ladoja. Bá ṣe ń bá yín sọ̀rọ̀, ìjà ti wà láàárín wọn tẹ́lẹ̀, ṣùgbọ́n bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n ní ìjà táwọn ń jà, ìjà ti parí o. OBJ and ọba Rashidi Ladoja end their rift. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń dé bá wa lọ́wọ́ yìí, wọ́n ti parí ìjà láàárín ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní ọba Rashidi Ladoja, the new Olubadan of Ibadan, and the former President Chief Olusegun Obasanjo has ended their age-long rift. They have become friends again, and this is authoritative. City people confirmed this a few days ago when we paid a courtesy call on the new king. Now, he told city people matter of factly that he and then OBJ have renewed their friendship, and then he has also invited him to his coronation event scheduled for 26th September. Náà gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọba Rashidi Ladoja àti bàbá Ọbásanjọ́, ààrẹ tẹ́lẹ̀ rí tó fa ìjà wọn, ìdàyédè. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ti jẹ́ kó yé wa o, bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ kó yé wa wípé nǹkan tó fa ìjà láàrin ọba Rashidi Ladoja àti ààrẹ tẹ́lẹ̀ rí, eléyìí ó ṣẹlẹ̀ ní ọdún 2006. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní ọdún 2006, ní ọdún náà lọ́hùn, òun ni bàbá wa tí wọ́n jẹ́ ọba ní ìlú Ìbàdàn, tó jẹ́ Olúbàdàn báyìí, ní ọdún 2006, wọ́n jẹ́ gómìnà ní ìgbà náà lọ́hùn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní bàbá Ọbásanjọ́ ó ní pé kán yọ bàbá Ladoja kúrò lórí àpèrè ní ọdún náà lọ́hùn, ọdún 2006. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, in fact wọ́n ní January 12, 2006 ni o, òun ni bàbá Ọbásanjọ́ wọ́n file impeachment against ọba Ladoja nígbà náà lọ́hùn. Gẹ́gẹ́ bí gbogbo ẹ̀dẹ̀ ṣiṣẹ́ lọ, ẹ jẹ́ mọ̀ pé ọdún 2006 January tá à ń sọ yìí, bàbá Ladoja ó pé bí ọdún kan tí wọ́n fi yọ wọ́n lórí ipò, látàrí wípé wọ́n ní bàbá Ọbásanjọ́ nígbà náà, àwọn ló ní pé ẹ bá mi yọ dànù, yọ dànù. Wọ́n lo ọwọ́ agbára lọ́dún náà lọ́hùn. Ṣùgbọ́n lẹ́yìn náà, wọ́n ní àwọn ilé ẹjọ́ gíga, ìyẹn appeal court, wọ́n jáde tán, wọ́n ní kí ló dé pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún bàbá yìí nígbà tá a fi ọwọ́ òfin wò kò tọ̀nà, kò bójúmu, ó wà illegal gẹ́gẹ́ bí àwọn olóyìnbó, àwọn appeal court ní ó wà illegal. Eléyìí ni lẹ́yìn tí ó ti pé bí ọdún kan tí wọ́n ti yọ bàbá lórí ipò. Appeal court wọ́n wò pé this is illegal, kí ló dé tó fi jẹ́ wípé ẹ máa ṣe irú nǹkan báyìí. So January 2006,
òun ni wọ́n yọ wọ́n lórí ipò nígbà náà tán ní kí bàbá fìdí rẹmi ṣùgbọ́n ní December gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ ní December 2006 kan náà nínú ọdún kan náà òun ni àwọn ilé ẹjọ́ wọ́n ní kí wọ́n dá ọba Ládọjà padà gẹ́gẹ́ bí gómìnà nígbà náà. That was December 7th 2006 ẹ̀yin náà máa gbọ́ láti January 12th 2006 but the appeal court later declared the impeachment null and illegal and he was reinstated on December 7th 2006. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ bàbá Ládọjà wá jáde náà ń gbà yẹn wọ́n ní pé gbogbo táìmì yìí làwọn dẹ̀ bẹ bàbá Ọbásanjọ́ pé nítorí Ọlọ́run ẹ dáwọ́ kíní ìdúró ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má impeach me nígbà náà àwọn agbára oyè yín wọ́n ní àwọn lọ pẹ̀lú àwọn gómìnà PDP ní ọdún náà lọ́hùn làwọn lọ bá wọn tán dẹ̀ bá wọn bẹ̀bẹ̀ wọ́n ní gbogbo àwọn gómìnà táwọn jọ lọ ń gbà yẹn wọ́n dárúkọ àwọn gómìnà náà nígbà yẹn Prince Ọlágúnsóyè Oyinlọ́lá àwọn jẹ́ gómìnà nígbà náà lọ́hùn Chief Gbénga Daniel àwọn náà jẹ́ gómìnà nígbà náà lọ́hùn Dr. Ṣẹ́gun Àgàgú wọ́n ní gbogbo wọn ni wọ́n pè tí wọ́n ní kán lọ bẹ bàbá Ọbásanjọ́ pé torí Ọlọ́run ẹ dáwọ́ impeachment ẹ dá dúró bàbá Ọbásanjọ́ ní láyé àwọn gbọ́dọ̀ make sure pé àwọn mú ọba Ládọjà balẹ̀ nígbà náà lọ́hùn oríṣiríṣi ló ṣẹlẹ̀ látàrí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà lọ́hùn títí di àkókò tá a wà yìí oríṣiríṣi ni ẹbí ilé ayé ṣe rí rèé o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ní pé òkè lọ́wọ́ yìí ọba Ládọjà ti jáde pé àwọn ò jà mọ́ o pé àwọn ti dáríjì ara wọn kí iṣẹ́ kán máa báṣẹ́ lọ lókù báyìí nísìn tí ọba Ládọjà ti wá di Olúbàdàn tí wọ́n dẹ̀ ní pé coronation wọn ó máa wáyé ní on the 26 nínú oṣù tàwa September 26 wọ́n láwọn ti pe bàbá Ọbásanjọ́ pé bàbá Ọbásanjọ́ kò sí ìjà mọ́ o ẹ̀yin náà ẹ wá bá wa fojú ba coronation tí a fẹ́ ṣe yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wò pé ilé ayé ilé asán ṣé bó ṣe wá ń lọ sìn ní tí ọba Ládọjà ti wá di ọba báyìí o ó ti wá di ìdánilójú báyìí wípé bàbá Ọbásanjọ́ máa dọ̀bálẹ̀ irony of life nìyẹn náà wọ́n máa dọ̀bálẹ̀ oríṣiríṣi náà láti gbọ́ ṣùgbọ́n ìròyìn tó dé bá wa lọ́wọ́ ẹ̀ ni wípé kò sí ìjà mọ́ orílẹ̀-èdè Yorùbá ó gbọ́dọ̀ di ìmúṣẹ àfi kí Ọlọ́run kó ṣàánú wa àwọn olóyìnbó máa ní what goes around will surely come around òun ló ti wá gbogbo ẹ̀ ti wá ń padà wọ́n ti ń wọnú ara wọn padà báyìí lọ́wọ́ yìí oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí Yorùbá Nation ní ọ̀nà àbáyọ bí ìròyìn náà ti ṣe lọ rèé o àníri jù báyìí lọ lórí ilé a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnà o ẹni tó bá lábàbọ̀ là ní débá k'Ẹlẹ́dùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.